ẹ máa gbọ́ o ìwọ tó bá jẹ́ single mother lóbìnrin tọkùnrin dẹ́ gbà ẹ́ tọmọtọmọ rẹ tó wá padà ń fojú olóore gúngi ọkùnrin tó kọ́lẹ̀ tó ní pé kò dáa mọ́ tó kẹ́rù kúrò nílé ẹ̀ tó lọ mọ́tò tó fi kẹ́rù kúrò nílé ẹ̀ ó wá torí wípé bóyá ó ti ń ta ṣúẹ́ṣúẹ́ fún un ẹni tó gbà ẹ́ tọmọtọmọ yẹn òun ò wá mọ̀ ṣe mọ́ olóńyókò ọkọ tó kọ̀ sílẹ̀ èdò ajá ni ẹ o olórí burúkú ni ẹ o ó dí bá fún mọ́mì Sodiq tí ọkọ wọn fi wọ́n sílẹ̀ ní ọmọ oṣù 7 lọ́mọ wà lọ́wọ́ wọn tí ọkọ mi wá fẹ́ wọn òun Kamila ló jẹ́ ń dákú lọ báyẹn ọkọ mi wá fẹ́ wọn tán ó gba ọmọ yẹn lóṣù 7 ó wá wo ọmọ di ọmọ tó fẹ́ wọ SS1 wọ́n láwọn sọ fún wọn wípé ọmọ yìí àwọn ò lágbára private secondary school mọ́ jẹ́ kó máa lọ sí public láti ka SS1 to 3 ẹ̀ tán wọ́n nígbà tán fáwọn lésì wọ́n sọ fáwọn lésì pé bàbá ẹ̀ kulẹ̀ ti sọ pé kó máa lọ private bàbá ẹ̀ máa sanwó wọ́n láwọn dákẹ́ àwọn ò sọ̀rọ̀ wọ́n ní kò pé àwọn tún bá new phone lọ́wọ́ ọmọ yẹn ibo ni Sodiq ti rí new phone dáàdì ẹ̀ ló bá fi ránṣẹ́ wọ́n láwọn bá pe ìyá ìyàwó àwọn pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ wọ́n nígbà tí ìyàwó náà fáwọn lésì náà máa fáwọn pé wọ́n ràn ọ́ lẹ́rù ni ó fẹ́ mọ́ tọ́jú ọmọ rẹ̀ ní fún láyèjì ó mọ́ tọ́jú rẹ̀ o wọ́n tún ní ìyàwó àwọn tún wá lóun fẹ́ lọ kí ìyá àwọn ó wá lọ bẹ̀ àwọn làwọn fún un ní ọjọ́ 7 wọ́n ló di lọ́sẹ̀ 2 gbáko ọ̀sẹ̀ 2 yẹn wá jẹ́ káwọn mọ̀ wípé ó ti lọ ń rí bàbá Sodiq gbogbo obìnrin tó bá ti kọ́kọ́ sílẹ̀ tó ti lọ fẹ́ lòmíì tó ti ń ṣàbíamọ́ ń bẹ̀ wọ́n ti mọ 3 fún bàbá Sodiq bàbá tánṣẹ́fẹ́ yìí tó wá tún lọ ń fẹ́ lòmíì tó ti lọ ń fẹ́ lòmíì tó tún wá fẹ́ padà sọ́dọ̀ ẹni tó kọ̀ sílẹ̀ kò ní dáa fún ẹ o kéye bèbí kò ní yẹ o ọkùnrin wú ọ̀sùn sùnsùn ó gba ọmọ 2 lọ́wọ́ rẹ̀ kò ń ṣòun ló bí fún o ọkùnrin wú ọ̀sùn sùnsùn ó gba ọmọ ẹyọ kan tó bí ní ọwọ́ rẹ̀ kò ń ṣòun ló bí fún o ó wá padà tún lọ ń yó okó ọkọ yẹn dó ṣe tí wọ́n rẹ̀yìn olórí burúkú tó jẹ́ pé ẹ máa ń sọ pé ẹ fẹ́ lọ ṣe tọmọ àwọn tó sì ẹ fẹ́ yín ni mo máa bú àwọn yẹn lò pònú àwọn yẹn lamukun mẹ́kọ̀ọ́ àwọn yẹn la pọ̀dà àwọn yẹn ni wọ́n gbọ́n tó fi ń fún yín ní ààyè pé kó lọ sílé ọkọ tó ti kọ̀ àbúrò bàbá kinní kan tó kọ̀ lẹ́fẹ́ ṣènáwó ń lọbẹ̀ kò ní dáa fún ọ kò ní dáa fọ́kọ tó fún ọ láyè gan ọkọ tó ti kọ̀ lẹ̀ agbọ́ ọmọ 3 síbẹ̀ ọmọ 2 síbẹ̀ wọ́n wá ní ẹ̀ńtán bílẹ̀ àbúrò bàbá kinní kan kú o ẹ̀ńtán bílẹ̀ àbúrò bàbá kan ọmọ rẹ̀ ṣe wedding ìwọ ń lọ ọbẹ̀ sísà kan wá sórí show mi wọ́n sọ̀rọ̀ kan fún mi sorry wọ́n pè mí jàre wọ́n wá sọ̀rọ̀ kan fún mi pé àwọn ò mọ̀ bóyá àwọn jẹ̀bi o kémi advice àwọn mo ní kí ló ṣẹlẹ̀ ọ̀dọ̀ bàbá ọmọ wọ́n pè àwọn pé ẹnìkan nu wọn kọ́lé wá fẹ́ sílé ṣé wá rẹ́ni tó sọ fáwọn yẹn ẹni ẹ̀dá sáwọn ìgbà tẹ́yìn wà ń bẹ́ẹ̀ kò ní dá kẹ́yìn mọ́ lọ yín wá débẹ̀ ẹ sọ wọn pé kò yẹ kẹ́yìn jókòó ẹ wá dìde ẹ̀ ń bá wọn mú síbí ẹ̀ ń bá wọn tọ́bẹ̀ lórí oúnjẹ báwọn ìyàwó bẹ̀ ṣe dìde ní tó ṣe fi síbí gbóná tẹ ẹ̀yìn lọ́rùn nù múlẹ̀ kan fi jó yín mú ni. kí lẹ lọ ṣe ń bẹ̀ níbi tá ẹ ti kúrò tọmọ wo lẹ lọ ń ṣe kí ló ń fa tọmọ nílé ọkọ tó ti kọ̀ ẹ̀yin jùnú má jù jìnà ẹ̀yin wọn ní ẹ fílẹ̀ lẹ́ran díẹ̀ wà nínú ẹ̀nu obìnrin ìkànnì yín o tó o bá ti kọ ọkọ o ti kọ̀ for life mọ ìyá ajá tí ń padà sídìí ẹbí rẹ̀ ṣé ní gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ń fẹ́ single mother ẹ dín láti wà very vigilant mi ìṣeré o tọ́wọ́ ni ẹ mọ̀ ṣòbìnrin ẹ mọ̀ ṣọ́ àwọn yìí o mi lè parọ́ fún yín o olórí burúkú ló pọ̀ jù nígbà tó ti kọ ọkọ tó tún fẹ́ lọ gba ṣọ́ọ̀bù sí tó sí ibi tó ti kọ ọyàn kán lè mọ̀ pé o ti fáyìn o ti ṣe é rí nígbà tó ti kọ ọkọ tó ń rìn sílé gbèrègbè ibi tó wà tó tún padà fọwọ́ gba àìmọye ọkùnrin tó ti gbé ọmọ x padà wá gbé fún ẹ ti kọ ọyàn ẹ tún lọ ń bára yín sùn ṣẹ́yìn obìnrin mi ẹ̀ kì í bílíìfù pé tẹ́ bá wà lé ọkọ tẹ̀yìn àlè ọkùnrin mi tẹ̀yìn lálẹ́ òun kò lè fà gbé ẹ sílé á sọ pé bó ṣe wà lọ́dọ̀ ẹnìkan tó ń yà lé òun tó bá wà lọ́dọ̀ òun ó padà mọ yàn àlè ẹ ní àìkíwẹ nọpọlọ tẹ́ bá ń fẹ́ single mother tẹ́ gbà tọmọtọmọ ọjọ́ tó bá ti sọ fún yín pé òun fẹ́ lọ bí ìnáwó kan lé wọn ẹ kọ́ o mi lè parọ́ fún yín o báwo ló ṣe máa lọ sọ pé fẹ́ ṣe tọmọ níbi tó ti kúrò kí n tiẹ̀ kí ló kàn ẹ́ ó ti kúrò nú ẹbí wọn ó bá ní ẹnìkan ṣe kinní kan bẹ̀ ìwọ ń lọ bẹ̀ ẹ tún sùn bẹ̀ mọ́jú I rest my case.